Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. One more play one. Nígbà tí wọ́n wá dé Èkó, helicopter ló já wọ́n lẹ̀ sí ibi ìbàdàn. Azakiru èèyàn Ìyáǹdá láti ìlú Bìdá. I want to welcome living legend, my uncle Tunde Kelani. Can I have a round of applause for you, please? Also in the building, ladies and gentlemen, Anta Laniyan. Anta Laniyan, also in the building. Àbúrò Ibrahim Chatta láti ìlú Kenya. All right, ladies and gentlemen, I need àwọn ọ̀rọ̀ méjì mẹ́ta kan sí afẹ́bàrí sọ̀mà pé. I am so sorry. Aláti dá fíìmù ìdúró. Èmi fúnra mi ìdára mi mọ̀ bí mo ti ń wò yìí. So a máa láti ṣe kọ̀kọ́ sí. 18K limits. Àwọn onífíìmù tí a bá wà bímọ tí mo ń sọ̀rọ̀. Òun la fi ń ṣó rẹ̀ fún yìí. Tẹ́ ẹ̀ wá ti rí òun kọ̀dá tó. So a láti sáré ṣe àtúnṣe kí ẹlòmíì ọmọdé ṣé owó fíìmù èmi sáà kiri kàtí kọjá lójú aṣọ funfun àbẹ̀kọ́ rí báwọn sọ wọ́n máa fix ẹ̀ ká tó máa bá ètò náà lọ ẹ ṣe yọ̀ọ̀dà fún yín o. DJ
Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.